definitely tí àwọn ọba kan wá wà nílẹ̀ Yorùbá tí wọ́n lọ ń dúró sí abẹ́ pásítọ̀ ẹ lọ gbadé orí wọn ẹrú làwọn ẹni wọn àwọn ò tọ́ sí ọba. Ibi tá a wà yìí ní ibi tí Ọ̀rúnmìlà kó àwọn àṣẹ àwọn tó jẹ́ olúgbò inú kòkò tó ń kó jẹ́ pé látijọ́ wọ́n máa ń kó àwọn àṣẹ olúgbò bí ọmọdé wọ́n máa ń bò mọ́lẹ̀ ni àwọn ibi tí Ọ̀rúnmìlà bo àwọn olúgbò ẹ̀ mọ́lẹ̀ sí nìyí. Orí òkè Ìgẹ̀tì la wà yìí ní ìlú Adó Èkìtì níbi tí Ọ̀rúnmìlà gbé fún 303 years. Kò sí ẹni tó ń gorí òkè wá tó o bá ti báyọ̀ wá àtayọ̀ àti ìdùnnú àlàáfíà àti ìbùkún àti ire tó kù òkè yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. Ilẹ̀ yìí ni Fáńgbé àlè nǹkan mi tá à ń ṣe nílẹ̀ yìí ju Ifá lọ. Adó nílé Ifá àní nǹkan kan tá à ń ṣe ń bẹ̀ ju Ifá lọ. Tó bá jẹ́ pé lóòótọ́ ni pé ẹni tó bá ti sin òrìṣà tó bá ti kú ọ̀run iná ló lọ gbogbo àgbáyé pátápátá iná ló máa dó gbogbo wọn. We have Eshu. We have so many of them like that. We have Osonyi. They were citizens of Ekiti State, Ekiti land as it were then. So this is Òkè-Ìgẹ̀tì sacred site. Òkè-Ìgẹ̀tì tí ń bẹ ní ìlú Adó Èkìtì. Orí òkè yìí òun la gbọ́ wípé Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún òun ló gbé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Bí ẹ̀yin ò bá tí ì dé Òkè-Ìgẹ̀tì tí ń bẹ ní Adó Èkìtì rí, mo rọ̀ yín kí ẹ̀yin náà kí ẹ gbìyànjú kí ẹ ṣe àbẹ̀wò sí orí òkè yìí ní ọjọ́kọ́jọ́ tí ààyè rẹ̀ bá yọ. Ìdí ni wípé àwọn ohun àmì ohun àpẹẹrẹ lóríṣiríṣi tó fìdí rẹ̀ múlẹ̀ wípé ní òdodo òun ni Ọ̀rúnmìlà òun ló gbé orí òkè yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Òun lẹ́ ó máa bá pàdé lórí Òkè-Ìgẹ̀tì tí ń bẹ ní ìlú Adó Èkìtì. Ṣé bá ò bá lọ àìdé àti wípé ẹnu oníkàn òun la ti gbọ́ pọ̀n ọ̀kan lára àwọn èèkàn ní ìlú Adó Èkìtì olóyè Ifámúàgún Ifásínà tí wọ́n jẹ́ àràbà awo ti ìlú Adó àwọn náà bá wa sọ̀rọ̀ nípa Òkè-Ìgẹ̀tì yìí ẹ̀gbọ́n tí wọ́n wí. Orúkọ tèmi ni Ifámúàgún Ifásínà ọmọ Adífágbọlá Awólóògùn àràbà ti ìlú Adó Èkìtì. Orí òkè tá a wọ̀ yìí òun ni wọ́n ń pè ní orí Òkè-Ìgẹ̀tì. Orí Òkè-Ìgẹ̀tì la wà yìí ní ìlú Adó Èkìtì níbi tí Ọ̀rúnmìlà gbé fún 303 years. Orí òkè náà la wà yìí. Ohun tá a sì ń ṣe níbí lónìí ni pé à ń ṣe àjọ̀dún oríkádún ọdún Òkè-Ìgẹ̀tì bí a ṣe máa ń ṣe ní ọdọọdún. Àwọn bàbá wa ti ń ṣe láti ìgbà ìwáṣẹ̀ wá ṣùgbọ́n ààyè ò sí ọgbọ́n àti ìmọ̀ òdè pọ̀ tó báyìí. Àwọn bàbá wa ti ń ṣe ọdún Òkè-Ìgẹ̀tì lọ́dún tó ti pẹ́ sẹ́yìn. Bódà àwọn bàbá wa tí Ọlọ́run fi wọ́n ṣe alábòjútó àti alákòóso òkè yìí ni bàbá wa Àpẹtẹ̀ olórí awo Adó pátápátá. Ìran bàbá rẹ̀ dẹ̀ ti ń ṣe ọdún yìí tipẹ́tipẹ́ lókè-Ìgẹ̀tì yìí kó tó di wípé ọ̀làjú wa súnmọ́ wa díẹ̀ tí a fi wá gbé tó bẹ̀rẹ̀ sí ní gbòòrò láti bí ìyá 2015 síbí. Adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ìgbà tá à ń gun orí Òkè-Ìgẹ̀tì wá ẹni tó ń wá ọlá tó bá béèrè ọlá yóò dọlọ́lá, ẹni tó ń wá ọrọ̀ tó bá béèrè ọrọ̀ yóò dọlọ́rọ̀. Bódà èmi gé ara mi tí mo wà ń bí Ifásínà Ifámúàgún orí òkè tẹ́ ń wò yìí èmi ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kó jígà kó kinní tí mo bọ́ aṣọ sílẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ń wú nǹkan bẹ̀
tá à ń ṣe gbogbo nǹkan ọmọ kékeré ni mo sì wà ṣe ń gbọ́ nínú àwọn tó ń wá bíi ọmọdé ṣe mọ̀ pé ọmọdé ló máa ń rán níṣẹ́ tí ó bá ti wà ńlẹ̀ ṣùgbọ́n níbi tí òkè wá bù sí mi dé lẹ́nu ìgbà tá a tún bẹ̀rẹ̀ sí ń gbé òkè lárugẹ dáadáa tá à ń jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ láti year 2015 tí mo sì ń roko níbí tí wọ́n máa gbélẹ̀ tọdún bá ti kù díẹ̀ bí eléyìí ní ìsìn Ifá àwọn dá mi lóhùn débi pé èmi náà ní oyè àràbá tó wá kàn ní ìlú Adó so èyí jẹ́ kó wá gbómi lójú láyà èyí jẹ́ kó gbómi lójú láyà pé kò sí ẹni tó ń gorí òkè wá tó o bá ti báyọ̀ wá àtayọ̀ àti ìdùnnú àlàáfíà àti ìbùkún àti ire tó kù òkè yóò yọ̀ǹda rẹ̀ fún ọ bẹ́ẹ̀ sì ṣe wá lọ́dún ẹ̀yin náà tún wá lẹ́ẹ̀mí èyí tá a tún bá wá lọ́dún yìí tá a fẹ́ béèrè lágbọ́n lọ́dún rẹ̀ bàbá ti ń béèrè wíwí ni tiwa lóde ìsálú ayé òtítẹ̀ òde ọ̀run ó sì máa tẹ̀ bá a ṣe ṣọdún àṣẹ mi gbogbo wa tá a wá láti oríṣiríṣi ìlú tá a wá ń ṣọdún yìí àdúgbò lọ́dọ̀ Elédùmarè ìkan nínú wa kò dẹni àwátì gbogbo wa tá a jọjọ bẹ̀rẹ̀ ọdún ní ìlú Adó láti 2015 tá a ti gbà á lọ́wọ́ àwọn bàbá wa pé àwa náà máa gbé sókè àdúgbò lọ́dọ̀ Olódùmarè pé ìkan ò yọ kúnú wa a ò sì fẹ́ nìkankan kù níṣe là ń pọ̀ sí lágbára Olódùmarè àti àwa àti gbogbo dandan àti àwa àti gbogbo àwọn tí ó wá lọ́dún yìí lágbára Olódùmarè tó bá tún dọ̀tún tó ojú wa tún pé ẹsẹ̀ wa tún pèlé gbogbo èrè tó lúkúlùkù bá sì ti béèrè lọ́dún yìí tó bá fi máa dọdún tó ń bọ̀ á tún wá dúpẹ́ oore náà a ò ní dààmú ọ̀pọ̀lọpọ̀ ìlú náà ti ń wá sórí òkè yìí àwọn ìlú tó sì ń wá sórí òkè yìí lágbàáyé jẹ́ 46 country every year wọ́n dẹ̀ ṣe ń wá àti àwọn tó gbé ọkọ̀ ojú omi àtàwọn tó gbé plane ayọ̀ àtàláfíà náà ni wọ́n tó ń padà wọ́n tún fi àbọ̀ rere jẹ́ ilé wọn àti ìlú wọn àti country wọn lágbára Olódùmarè àbọ̀ rere náà látún máa jẹ́ lọ́dún yìí bójú wa ṣe ríra lọ́dún àtúríra lẹ́ẹ̀mí torí ojú túrarí àwọn ilé alára a ó sì padà túrarí àwọn ọgbọ́nà kejìrò òrìṣà òkè kó má fò níyàwá tó bá tún lọ́dún tó ń bọ̀ ká tún ríra wa adífá fún olùtúrà àbù fún ọlọ́bàrà wọ́n ń ṣàwórà pàmì òpin ìlàjì méjì ọ̀sà ẹbọ ni wọ́n ní kan rú ẹbọ ni wọ́n ní kan ṣe olùtúrà ní bẹ̀lẹ́yìn tí ń ṣẹbọ ọlọ́bàrà ní bẹ̀lẹ́yìn tí ń tèrò nígbà tí wọ́n rúbọ tán tèrò tán ojú wọn padà wá tún ríra wọn láyọ̀ àtàláfíà bí a ṣe ríra wa lọ́dún yìí ayọ̀ àtàláfíà látún ríra wa lọ́dún tó bọ̀ àbọ̀rú àbọ̀yè. Ó ti kú ẹ sọ fún mi pé ó ti kú. Ọdún tó kọjá bá ń ṣe lé ní ìlọ́dún tó kọjá èmi àti àwọn ẹ̀kọ́ wa kan àti nílé ọ̀dọ́ yín. Bẹ́ẹ̀ ni. Ẹrù ni ogun tẹ́ ẹ gbà tó di wípé kíní ìfọmọ yín lọ́wọ́ gẹ́gẹ́ tó kọ́ sí lọ́wọ́ gẹ́gẹ́ bí àrà. Báwo ló ṣe rí lára yín gbà tó? Ṣe rí níbi ọ̀rọ̀ ogun jíjà tó yí àràbà yẹn a máa ń fi agagbága ọkùnrin ni gbogbo àwọn onífá tí wọ́n gbọ́fá yanranyanran ládó tí wọ́n jẹ́ onífá pàtàkì gbogbo wa náà máa ń kó sójú sórí pápá Ifá pé ẹ jẹ́ ká dán wọn wò bàbá wa Àràbà Yusuf Ibrahim kí àwòrán kó jẹ nímọ̀ rẹ̀ nígbà tí àwọn náà jẹ oyè Àràbà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà Ifá wọ́n kó àwa nífá oyè wa bí àwọn náà ṣe kọ́ fálákọ́yé àwọn ọ̀pọ̀ sì bá wọn fi agagbága náà ń gbà náà kì í ṣe pé àwọn náà ò gbọ́fá wọn gbọ́fá dáadáa torí ilẹ̀ yìí ni Ifá ń gbé àní nǹkan míì tá à ń ṣe nílẹ̀ yìí ju Ifá lọ Adó nílé Ifá àní nǹkan kan tá à ń ṣe ń bẹ̀ ju Ifá lọ a gbọ́dọ̀ máa fi agagbága pé àjọjọ wà ń bẹ̀ ìbẹ̀ nígbà tí Tinubu fẹ́ dìbò ààrẹ wa Tinubu ó sọ ti gbogbo ọkàn ti gbọ́ pé èmi ló kàn yàgbọ́ nítorí pé ó ti mọ nǹkan tó ń ṣe sílẹ̀ bó ṣe jà lọ́tún bó ṣe jà lọ́sì òun náà ló pàpà tán bẹ́ẹ̀ náà làwa náà ṣe máa ń ṣe níbí kì í ṣe pé a máa fi ń sọ̀rọ̀ ìjà a máa fi ń sọ̀rọ̀ ìbínú ṣùgbọ́n a máa ń fi agagbága nígbà tó bá wá yá wọn á wò pé ta ló gbégbé orókè o ẹ jẹ́ ká fi sí á dẹ̀ fi sí á dẹ̀ fi ọlọ́dọ̀ Elédùmarè èmi náà bá wọn díje náà ni àbí nígbà tí mo dẹ̀ bá wọn díje ó dẹ̀ bọ́ sí
àwọn tí ó dẹ̀ kù tí wọ́n rí pé ọ̀dà ọmọ dáadáa ni ọwọ́ sì pé tọ́ ìwọ náà lára ń bẹ̀ kúkú máa lọ àti ìbàláfíà ṣe. Ó yẹ kí èrò pọ̀ jù báyìí lọ. Ó yẹ kí èrò pọ̀ jù báyìí lọ o. Ṣé rí àsìkò tá a wà yìí ohun tó ń bẹ tó já lulẹ̀ ní ìlú Nàìjíríà òun ló fa eléyìí. Kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ ti wà nínú ilé tí wọ́n wò pé ó dẹ̀ yẹ kí n lọ o. Àbẹ́mọ̀ ṣùgbọ́n owó epo ó kọjá owó oúnjẹ bójú ó kọjá owó ìyàwó àtọmọ iléèwé nìsín. So èyí ló fa ìdíwọ́ díẹ̀ tí ọ̀pọ̀ àwọn èèyàn fi pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè. Àìṣe ọdún yìí kí a máa kà ṣe mọ̀ pé àwọn ọdún kan wà tó yẹ pé wọ́n máa ṣe àwọn máa sọ pé bóyá àwọn bíi thousands ni. Àìṣe ọdún ti wà ká má kan mílíọ̀nù èèyàn. A dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè. Mo sì mọ̀ pé tó bá máa dọdún tó ń bọ̀ Nàìjíríà máa rójú, Èkìtì máa ráàyè, Áfíríkà máa sunwọ̀n. Tó bá máa di ọdún tó ń bọ̀ ó dá mi lójú pé a tún máa fi pọ̀ jù báyìí lọ. Ojú ọ̀nà Òkè Ìgẹ̀tì leléyìí, Òkè Ìgẹ̀tì gangan leléyìí tẹ̀ ń wò tí wọ́n fẹ̀sì ẹ̀ yìí pẹ̀lú irin. Ìjọba wa dẹ̀ ti ṣe ìlérí fún wa pẹ̀lú àwọn kọmíṣánná wa, Commissioner for Art and Culture àti gọ́vnà wa, gọ́vnà Oyèbánjí Báò pé àwọn máa wá nǹkan ṣe sí fún wa. Òkè Ìgẹ̀tì ilé Ọ̀rúnmìlà ní bí àwa igan bá fẹ́ gun òkè yìí láti lọ wo ibi tí à ń sọ yìí, iṣẹ́ kékeré kọ́. A ò sì fẹ́ fi eléyìí ká fi wá ba nǹkan ìran bàbá tiwa jẹ́. A dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè tó bá jẹ́ pé irú ibi náà ò rí báyìí ó possible kí ó ti di jágajàga. So a sì gbọ́dọ̀ fẹ́ máa ṣe kí a má fi eléyìí tí a máa ṣe tán tá a máa pé ẹ jẹ́ ká bàá jẹ́ ká tún ṣe mí ká máa fi ba eléyìí gangan tá a fẹ́ ṣe jẹ́. Ìdí tí eléyìí fi wà ń bí nìyẹn. Ẹ ṣe gọ́sà gẹ́gẹ́ bí Àràbà láfẹ́kẹ́ yẹ bá wa pa àwọn àyíṣọ ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́sìn méjì kẹta tí wọ́n sọ nípa ẹ̀sìn ìṣẹ̀ṣe. Wọ́n ní pé ẹni tó bá sin òrìṣà tó fi kú wọ́n ní inú iná ló ń lọ. Gẹ́gẹ́ bí Àràbà kí ni òye yín sí ọ̀rọ̀ báyìí? Ẹ ṣeun. Tó bá jẹ́ pé lóòótọ́ ni pé ẹni tó bá ti sin òrìṣà tó bá ti kú ọ̀run iná ló lọ, gbogbo àgbáyé pátápátá iná ló máa jó gbogbo wọn, kò sẹ́ni kankan tó máa kù. Ní àlàyé gbogbo wa pátápátá là ń sin òrìṣà. Olódùmarè ni àkọ́kọ́ òrìṣà tó wà láyé tó wà ní sàlú ọ̀run. Ìgbà tó bá sọ pé ká má kó sin òrìṣà kí la máa sìn? Òrìṣà Olódùmarè ni òrìṣà àkọ́kọ́, òrìṣà gbáláyé tí ò sọ òṣàkóṣà tí ó lè fojú wò. Tí ẹnìkan bá sọ pé àwọn tó ń sin òòṣà ọ̀run iná ni wọ́n lọ, gbogbo àgbáyé pátá ló máa jóná láìkú ẹnìkan. Ìdí èyí irọ́ ni, kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀nà tí olúkúlùkù wa ń gbà sin òrìṣà Olódùmarè yìí ló yàtọ̀ tó ń jẹ́ kí àwọn ẹlẹ́sìn kejì máa sọ bẹ́ẹ̀. Tí àwọn bá fẹ́ ní proof pé lóòótọ́ ni àwọn ń sọ, ẹ gbọ́ ẹ ní kí wọ́n mú wa lọ sí Jerusalem ohun tó wà ń bẹ̀ àti gbọ́ àdúrà lórúkọ Jésù ni mo gbàdúrà fún ọ. Òrìṣà ní àwọn ló sí ọ di bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ ibi tí ẹ rí ní àárín Mẹ́kà tí wọ́n pè ní Kaaba yẹn, ibẹ̀ ni wọ́n sí ànábì sí sallallahu alaihi wasallam bíi ti àwọn ẹlẹ́sìn kejì. Kí ni wọ́n lọ ṣe ń bẹ̀? Wọ́n á forí balẹ̀ ń bẹ̀ nígbà tí Ọlọ́run yan ànábì ní àkàndá bó ti yan àwọn òrìṣà ńláńlá kan tí wọ́n ti ṣáájú tó Ọlọ́run náà wá ṣe òun náà bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ nígbà tí Ọlọ́run wá ṣe òun bẹ́ẹ̀, òun ò síbì kan tó fẹ́ sá lọ sí, ọwọ́ èèyàn láti bí ọwọ́ èèyàn náà lẹ́mí rẹ̀ dẹ̀ ti sọ dànù. Àwọn èèyàn dẹ̀ kábẹ̀ yẹn wọ́n sì ń forí balẹ̀ fún ohun tó sọ jáde lẹ́nu. Definitely òòṣà làwọn náà ń bọ. Tó bá jẹ́ pé gbogbo àwọn tí ó ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe tí a ń bọ òrìṣà là ń lọ sí inú iná, gbogbo àgbáyé máa lọ síná pátá, awakọ̀ èmi nìkan òrìṣà Olódùmarè ni mò ń sìn.
àdúrà wa gbà. Gẹ́gẹ́ bí àwọn ohun tí a tún ń káàkiri lórí gbogbo àná là ń rí gbogbo aláwà lórí social media. Ará àwọn ọba kan náà tó jẹ́ pé wọ́n máa ń kúnlẹ̀ fún àwọn pásítọ̀. Wọ́n ò dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ fẹ́ tí ẹ̀yin babaláwo tẹ bá dọ́dọ̀ ọba. Ó ní bẹ́ẹ̀ ṣe ń kí ọba, bẹ́ẹ̀ ṣe bí àwọn èèyàn ṣe rábàbà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. A rí àwọn ọba kan tó yẹ kí wọ́n máa lọ ń kúnlẹ̀ níwájú àwọn pásítọ̀. Ẹ kí lẹ fẹ́ sọ sí gẹ́gẹ́ bí Àràbà? Àwọn ọba tí wọ́n lọ ń kúnlẹ̀ níwájú àwọn pásítọ̀, àwọn irú ọba bẹ́ẹ̀ ẹnu mi àgò kéèyàn má fi ẹnu bà àwọn aṣíwájú rẹ̀ jẹ́. Aṣíwájú ti àwa ni àwọn ọba, àwa la gbé wọn sórí ibẹ̀. Ọba kọ́ba tó bá lọ síwájú pásítọ̀ tó bá kúnlẹ̀ ó ti bà ọ̀run ẹ̀ jẹ́. Nítorí tẹ́ ẹ bá rántí nígbà tí wọ́n gbé Mósè jáde nínú omi létí odò, wọ́n lọ tọ́jú ẹ̀ nínú ilé ọba. Àbí ẹ̀kọ́ nígbà tí wọ́n tọ́jú ẹ̀ tán tí ó fẹ́ pàṣẹ pẹ̀lú bó ṣe jí akíkanjú tó tí àwọn èèyàn sì gbà fún pé Olódùmarè ló rán, ó déwájú Fáráò sì tẹríba, ó jíṣẹ́ tí Olódùmarè rán. Bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ àwọn ọba ni wọ́n sọ pé kí wọ́n fi iyì fún, kì í ṣe àwọn pásítọ̀. Ṣé ń gbọ́? Àwọn tó ti ṣe wòlíì tí wọ́n ti jíyìn rere Olódùmarè, ṣé ń gbọ́? Kò sí ìkan nínú wọn tí ọba kankan níbi tí ẹ̀sìn ti wá tó forí balẹ̀ fún. Bódà bí Jòhánù ṣe jíyìn rere Olódùmarè tó, ọba kan ló nídìí orí ẹ̀ ó dẹ̀ nìkan gbé wá. Àbí bẹ́ẹ̀ kọ́? Dẹ́bílẹ̀ tí àwọn ọba kan wá wà nílẹ̀ Yorùbá tí wọ́n lọ ń dúró sí abẹ́ pásítọ̀, ẹ lọ gbadé orí wọn, ẹrú ìlàwẹ̀ ni wọ́n. Àwọn ò tọ́ sí ọba. Ọba ni kú bàbá yèyé, ẹni à ń forí balẹ̀ fún ni wọ́n. Kẹ́ńdọ́ òrìṣà ò kì í forí balẹ̀ fẹ́nìkan, àgbọ̀ ayé ló sì forí balẹ̀ fún òòṣà. Ìdí bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe gan bàbá wa. A tún rí àwọn tó jẹ́ wípé ẹ wo láti bàtà ti bẹ̀rẹ̀ ọdún yìí, gbogbo ìfaragbolẹ̀, gbogbo àwọn ìdóòṣà tá ti lọ tọrọ, tá ti lọ wúre. A tún rí àwọn kan tó jẹ́ wípé pẹ̀lú gbogbo eléyìí wọ́n lè tún lọ church nínú àwọn tó ń pera àwọn oníṣẹ̀ṣe. Kí ni ìmọ̀ràn yín fún wọn? Ní ipa ìyẹn tí àwọn èèyàn bá ń lọ sí ilé ìjọsìn tó jẹ́ ti church tó sì mọ̀ pé oníṣẹ̀ṣe lòun, jẹ́ ń gbọ́ irú àwọn bẹ́ẹ̀ wọn ò ní ìmọ̀, aláṣìṣe ni wọ́n. Jẹ́ ń gbọ́ torí pé ohun Olódùmarè kì í tàsé nínú ìjọ rẹ̀. Ṣé ń gbọ́ tí àwọn kìrìsìtẹ́nì bá fẹ́ gbàdúrà wọn a máa gbàdúrà pẹ̀lú bàbá wa tí ń bẹ ní ọ̀run àtọmọ wọn àti gbogbo àwọn tí ó bá ń bá wọn ṣẹ̀sìn náà ni wọ́n sì ń gbà bẹ́ẹ̀. Tí mùsùlùmí bá fẹ́ gbàdúrà wọ́n á gbàdúrà wọn nípa Àláhù, àbí Ọlọ́run ọba wọn ni wọ́n ń pè, gbogbo ọmọ wọn ló sì mọ̀. Tí oníṣẹ̀ṣe bá fẹ́ gbàdúrà wọ́n á pé eriwo yà, wọ́n sì fi àṣẹ gbẹ̀yìn rẹ̀. Tí wọ́n bá wá pé eriwo yà tó tún pé ó sànà, ó ti ya wèrè. Ẹni tó ń ṣe eriwo yà tó tún wá péré sí ìgbésíwó láàrùn ọpọlọ. Bàbá wa, ẹ̀yin àgbàlagbà náà lè sọ wípé bàbá oníbàbá pé kò lè di ọmọ ọlọ́mọ. Bẹ́ẹ̀ ni. Àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn èèyàn wa kò sá fún wọn? Nítorí pé ọ̀pọ̀ nínú wọn ti fẹ́ padà ṣùgbọ́n ìtìjú. Àdúrà wa gbà, Ifá máa ṣègbè lẹ́yìn wa, àwọn ọmọ irúnmọlẹ̀ wọn á dúró tì wá. Ọ̀pọ̀ nǹkan ni a ò fi dá àwọn ènìyàn lẹ́bi. Ṣé ń gbọ́? Tí a ò dẹ̀ fi lè dá ẹnikẹ́ni lẹ́bi tó jẹ́ pé a máa fọgbọ́n ṣe àtúnṣe láti correct ara wa ni. Nítorí àwọn bàbá wa tí wọ́n fi ẹ̀sìn lé wa lọ́wọ́, àwọn fúnra wọ́n mọ ẹ̀sìn náà dunúdunú, ṣùgbọ́n ó kù bí wọ́n ṣe fẹ́ ṣe é. Bí wọ́n ṣe fẹ́ ṣe é yẹn gangan òun ló wá ń fún wọn ní ìṣòro. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tún wá mú àwa kéékèèké kí a lè mọ bí a ṣe fẹ́ ṣe é, Ọlọ́run ti ràn wá lọ́wọ́. Ẹni tó bá wá fi òòṣà àti ẹ̀sìn lẹ̀
tó lọ ń bọ ogún eléégún ó ń tanra ẹ̀gẹ́ ni o nítorí òrìṣà tá a bá ti bí ni mọ́ òun ló ń gbé èèyàn kò sí ẹnìkan tó lè sọ pé ọmọ ọlọ́mọ ni ṣùgbọ́n mo fẹ́ràn ẹ̀ ju tèmi lọ. Ààrẹ wa Pópóọlá bó ṣe wà yìí kọ́mọ ẹ̀kan jáde ń bí kọ́mọ ẹ̀yẹn wá lówó kó lọ́rọ̀ kó kìfà kí nífa máa jáde lẹ́nu ẹ̀ ṣé ń gbọ́ ohun kan ṣoṣo tá a máa ṣe ni pé bàbá yìí dẹ̀ tọ́jú ọmọ ẹ̀ ó kọ́ nífà ọmọ fá èmi náà máa lọ kọ́ tèmi máa lọ kọ́ ọmọ tèmi mi ò lè torí bẹ́ẹ̀ kí n má fẹ́ràn ọmọ mi mọ́ kí wọ́n fẹ́ràn ọmọ tiẹ̀ bódà táwọn ẹ̀ bá tún kìfà tínú rẹ̀ bá ń dùn àwọn èèyàn tún máa wò pé ṣé ṣe kó ti lo ti agan mọ́tẹ̀ rẹ̀ àbọ̀mọ̀ ọ̀tẹ́ lè ti dìde ń bẹ̀ kò sẹ́ni tó ń fẹ́ràn ọmọ lọ́mọ ju ọmọ tiẹ̀ lọ kò sí òòṣà olóòṣà tó lè gbé ẹni ẹlẹ́ni ó fọmọ tiẹ̀ sílẹ̀ òòṣà olóòṣà kò sí ń gbé ọmọ lọ́mọ so àwọn tí ó ti kọ ọ̀nà ẹ̀sìn ilé wọn sílẹ̀ mo rọ̀ yín ìyà ò ní jẹ yín ẹ ò ní jìyà ìyà ò ní jẹ yín tó bá jẹ́ ní inú ẹ̀sìn kìrìsìtẹ́nì ló wà mo bẹ̀ ẹ́ lórúkọ t'Olódùmarè wá lọ fi ọ̀rọ̀ Mósè kó fi ṣe àpẹẹrẹ bí wọ́n ṣe bí ní ilẹ̀ bó ṣe jẹ́ àwọn ará Ísírẹ́lì ló bí àwọn ará Íjíbítì ló tọ́jú ẹ̀ dàgbà at the end of the day nígbà tíjà ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ Íjíbítì àtọmọ Ísírẹ́lì ṣe mọ̀ pé Mósè fúnra ló lu eléyìí tó ń bá ọmọ Ísírẹ́lì jà àwọn ọmọ Íjíbítì gbà tó lù pa ó dẹ̀ lù pa ó dẹ̀ sá lọ nígbà tó dẹ̀ padà wá kò sí nǹkan tí wọ́n ṣe jẹ́ ń gbọ́ which means ó mọ̀ pé òun yìí ò bóun ṣe wáyé o àwọn Íjíbítì ló tọ́jú dàgbà ṣùgbọ́n ọmọ Ísírẹ́lì ni Mósè ṣe so ńgbà tí ẹ lọ ti bí ìṣáná kíyèsí oògùn ẹ lọ dán kinní kan wò tó bá ti mọ̀ pé lè fa ni wọ́n bí ẹ tó bá ti lọ́mọ tó wá complain fún ẹ pé màmá tó ń bá ti sùn kinní kan máa ń dà mí láàmú máa ń fẹ́ rìn mí mọ́lẹ̀ ṣùgbọ́n sọ pé látòní ní tó bá ti ń pè má pè mọ́ o ṣùgbọ́n Ifá tó wà nílé yín tẹ́ gbé bí yẹn wá kọ nífá náà tí nǹkan náà bá ti practice kinní ẹ̀ tó mọ̀ dáadáa tí nǹkan náà bá dé sí lójú oorun kó sọ pé Ifá o tó bá di ọjọ́ kejì wọn á mọ ẹni tó dán wò ṣùgbọ́n àmọ́ tí òun bá pa ẹ́ kó ṣe Jésù wọ́n tẹ̀ bọ̀lẹ̀ dájí ṣùgbọ́n ó sì ń padà bọ̀ ń dájí o torí kò lè ràn eye ìdí èyí gbogbo ẹ̀yin ọmọ tí ẹ jẹ́ ọmọ ìṣẹ̀ṣe tí ẹ mọ ìmọ̀lẹ̀ tí ń bẹ nílé yín ṣùgbọ́n tẹ wá fọwọ́ ra wọn tìtẹ́ ní kò nítumọ̀ mọ́ ẹ padà síbẹ̀ àní jìyà àní ṣiṣẹ́ ẹgbọ́n Ifá kan oníṣèǹbèlè ṣèǹbèlè adífá fún Akíntúndé ló fòrìṣà ilé bàbá rẹ̀ sílẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń bọ òòṣà ilé onílé kiri wọ́n ní wo Akíntúndé ẹbọ ni kó rú ó bọ òòṣà olóòṣà fógún ọdún ó sin gbọ̀ nígbà fógójì ọgbọ̀n ire òtó lọ́wọ́ onítẹ̀wù ti tán ikú yágẹ̀sí lọ wọ́n lẹ́bọ ni kó rú ẹbọ ni kó ṣe Akíntúndé kó nǹkan ẹbọ sílẹ̀ òrúfá nígbà tó rúfá tán wọ́n ní kó sáré tètè kó lọ bọ ogún lé bàbá rẹ̀ kó gbé egún náà kó sì máa jó Akíntúndé bá ṣe bẹ́ẹ̀ èjì tí wọ́n ti ń wá lótùfẹ̀ tí ò sí bí Akíntúndé ṣe jáde síta ibi tó ti ń jó lọ́wọ́ èjì bá dé nísàlù ọ̀run àwọn èrò ìlú àwọn èrò ọ̀nà wọ́n bẹ̀rẹ̀ sí fún lówó Akíntúndé padà wá dolóríire tọdún bá ti wá ń jó wọ́n bẹ̀rẹ̀ sí sọdún egúngún ìlú wa tùbà ìlú túṣẹ́ wọ́n ní kò sóòṣà míì tí wọ́n máa sìn wọ́n l'Akíntúndé wọ́n máa sìn lóòṣà Akíntúndé wá dẹni àgísìn ó dẹni àjíkí báwo ló ṣe ṣe ọ̀nà wo ló gbà oníṣèǹbèjè ṣe ń bẹ́gẹ́ adífá fún Akíntúndé èyí tí ó fòṣà lé bàbá rẹ̀ sílẹ̀ tí ó máa bọ gbó elégún kiri kò sẹ́ni tí ó mọ̀ pé òòṣà olóòṣà kì í gbé ní àfẹnikà bá bí ni bí ó ṣe ṣèǹbèjè ṣe ń bẹ́gẹ́ ìjó lẹ́sẹ̀ àwo ṣèǹbèjè ṣe ń bẹ́gẹ́ ìjó lẹ́sẹ̀ àwo odò níyì ní eré níyì àwo ṣèǹbèjè ìjó lẹ́sẹ̀ àwo ẹ wá wo yìí àwo ẹ wá wo yìí wá àbọ̀rú àbọ̀yè. máa ṣiṣẹ́. Marisa, afẹ́kẹ́ fi ẹ bá lo àsìkò yìí àtìkò yìí kẹ́ bá fi sọ fún àwọn ẹlẹ́sìn kejì kẹta kí wọ́n má ba ẹ̀sìn ìṣẹ̀ṣe kí wọ́n má bàjẹ́ mọ́ ẹ bá wa lo àsìkò yìí láti sọ.
ṣe jàre kọ́ máa ṣe mẹ́bọ̀. Adúgbò lọ́dọ̀ Elédùmarè gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kejì mi ò tiẹ̀ rí àwọn ẹlẹ́sìn náà tí mo lè sọ fún pé kí wọ́n má ba ẹ̀sìn wa jẹ́. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n á bí ọmọ wọn bíbélì náà fi ń gbàdúrà fún. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n á bí ọmọ wọn àlùkùránì ni wọ́n fi ń gbàdúrà fún. Wọ́n á ra ìtẹ́, wọ́n á ra àgé, wọ́n á ra tẹ̀sbí, wọ́n á kó fún àwọn ọmọ wọn. Ṣùgbọ́n àwọn títí wa ni mo ní ọ̀rọ̀ láti bá sọ. Ìwọ tí wọ́n bí ẹ nílé Ifá tó fi lé Ifá sílẹ̀ tó lọ ń bá wọn dúró sínú òtútù, Ọlọ́run má jẹ́ ó ṣẹrú pásítọ̀ kú o. Ẹ̀yin fúnra yín tí ẹ̀ ń gbé ọ̀rọ̀ káàkiri orí amóhùnmáwòrán tí ẹ̀ ń jẹ́ kí ayé gbọ́, ẹ túbọ̀ máa bá wa gbìyànjú. Ìgbìyànjú yín náà ló débi tá a wà yìí o. Ẹ̀yin náà lẹ ṣe ayélujára tí ọ̀rọ̀ wa fi ń kára wa létí. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé a ò lè mọ̀ tí a ò bá débẹ̀. Àwọn tí wọ́n dẹ̀ ń ṣe kínní ìṣáájú wa, ohun tí wọ́n pè fún wa bẹ́ẹ̀ kọ́ lórí. Ṣé ń gbọ́? Kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá lè mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí, a sì rí ẹni tó ní ìgbàgbọ́ ní ìsìn pé tí wọ́n bá gbé ẹbọ síbi kan, wọ́n á ní ẹ mú ẹlẹ́bọ ẹ lù ú. Ẹni tó bá wọn lu ẹni tó gbẹ́bọ dání, ó ti kàn òun ẹbọra. Tí ó bá jẹ́ ẹni tó gbọ́n dáadáa, òun fúnra ẹ̀ tó lu ẹlẹ́bọ yẹn náà fi mú ẹbọ náà rú. Àbí kẹ́nìkan fẹ́ wá sanwó sálárì fún yín, kínú yín ti máa dùn, káyọ̀ yín ti máa kún, kẹ́kẹ́nìkan kan ajákẹ́ lójú ọ̀nà tó fẹ́ wá sọ fún yín kó fọ́ dànù, kílẹ̀ yín máa ṣe. Ẹ máa fi igi àti kùmọ̀ dábìrà sí lára. Àwọn ọmọ orúnmọlẹ̀ wá burú jù bẹ́ẹ̀ lọ. So kò sí àwọn kankan tí wọ́n ń sọ ọ̀rọ̀ àwa ẹlẹ́sìn àbáláyé láìda. Kò sẹ́ni tó ń sọ̀rọ̀ ẹlẹ́sìn àwọn kìrìsìtẹ́nì, àwọn mùsùlùmí, wọn ò sọ ọ̀rọ̀ wa láìda. Bí àwọn ṣe ń ṣe tí àwa bá lè ṣe bẹ́ẹ̀, a ó rí ìyanjú ara wa. Nígbà tí àwọn kìrìsìtẹ́nì bá sọ pé àwọn ẹlẹ́sìn àbáláyé wọn ò sunwọ̀n, ẹ má lọ bẹ̀, wọ́n á máa gbé àwọn ọmọ wọn, wọ́n máa gbé wọn ré. Àbí? Ṣùgbọ́n táwa bá níṣòro kan lẹ́sẹ̀kẹsẹ̀, a ti fi fásílẹ̀, a ò lè béèrè torí pé ẹbọ rírú ń bà wá lẹ́rù. Àṣàlọ àwọn ọ̀fẹ́ lè gbàlá, ẹ̀sọ́ fẹ́ kè gbàlá. Àyà àgbàdúrà lẹ́ṣọ̀ọ̀ṣì. Ohun tá a wá gbé bọ̀ àwa padà nígbà tó bá ti fẹ́ tán àṣẹ wa padà bọ̀ ní ìdífá. Àwa tìka lára wa ni ká mú bójútó ọ̀rọ̀ ara wa kí a sì ṣe èyí tó ṣe pàtàkì nínú ẹ̀sìn. Lágbọ́ Olódùmarè bá a ṣe ṣọdún yìí, àṣẹ mi ọ̀rọ̀ wa dayọ̀. Ẹ̀yin lẹ́ máa wá o, àwa náà lẹ́sìn máa bá, àti àwa àti ẹ̀yin, ìkankan ò ní sọnù nínú wa. Bí gbogbo wa ṣe ṣọdún ìtọ́jú wa pé tó bá dọ̀dún tó ń bọ̀, ẹsẹ̀ wa tún pèlé. Àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀, àbọ̀rú àbọ̀yè. We have a shoe. We have so many of them like that. We have Osonyi. They were citizens of Ekiti State, Ekiti land, as it were then. So this is Okegeti sacred site. And there are different stages. We have about 5 different heights. So this place has just been opened, and this is the only site we are going to make people have access to this time, until when we uncover other places, that we have some things that are symbolic. So, but for now, because of the shortness of time, this is the only space people are going to come to worship, to pray and venerate Ọ̀rúnmìlà. My name is Adi Banji Oyinade Adelusi, Director of Culture, Ekiti State. Ibi tá a wà yìí ní ibi tí Ọ̀rúnmìlà kó àwọn àṣẹ, àwọn tó jẹ́ olúgbò inú kòkò tó ń kó ọ jẹ́ pé látijọ́ wọ́n máa ń kó àwọn àṣẹ olúgbò bí ọmọdé, wọ́n máa ń bò mọ́lẹ̀ ní àwọn ibi tí Ọ̀rúnmìlà bo àwọn olúgbò ẹ̀ mọ́lẹ̀ sí nìyí. Àwọn àṣẹ ló wà nínú ẹ̀. Nígbà tí wọ́n ti rí ojú ẹ̀, wọ́n ń fi nǹkan bò ní. Ṣùgbọ́n tí wọ́n ti fẹ́ ṣe àdúrà, à á ṣí sí gbogbo èèyàn ṣe àdúrà. Ọ̀nà yẹn gbìlọ̀ pé ẹnikẹ́ni tó bá ti nínú méjì tàbí tó ń ṣe inú níbí ní sí ẹnìkejì ẹ̀ kó má wá síbí, tàbí ìwọ yálà obìnrin tó ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ wá síbí o, tàbí tó wà nínú àwọn ẹgbẹ́ kan tínú ẹ̀ ò mọ́ ò gbọ́dọ̀ wá síbí.
nǹkan tí a ṣe ń ṣe ìkìlọ̀ yẹn nìyẹn. Orúkọ tèmi ni olóyè Àwíṣẹ Dáúdà Lawal, ìlú Adó Èkìtì. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Olúwa Elédùmarè ṣeun, Ifá ṣe Ọ̀rúnmìlà ṣeun, torí ó ti pẹ́ díẹ̀ tí wọ́n ti ilẹ̀kùn ibí yìí, ṣùgbọ́n Ifá bá wa ṣí lénìí, ó jẹ́ dídùnnú gbogbo wa, gbogbo àtàwọn lọ́dún yìí àwálẹ̀ mi. Èyí tó mí àti èyí tí ò mí nínú nǹkan wa nǹkan ò ní bàjẹ́ nínú ẹ̀. Ẹni tó ń sunkún ilé arílé kọ́, ẹni tó ń sunkún ọmọ arọ́mọ bí, ẹni tó ń sunkún ìyàwó níyàwó rere, ẹni tó ń sunkún owó arówó dání, ẹ̀mí gbogbo wa gùn, àní kábàámọ̀, àní ṣìṣe, àní ṣìjẹ, àní ṣìrì, àní tẹ̀ lójú. Èyíkéyìí nínú ilé bàbá àbí ilé ìyá tó bá lóun àgbógun tiwa Ifá bá wa pàjẹ́. Ẹ̀dákẹ́dá yálà wọn bá bẹ gbé ni tàbí wọn bí nínú obìnrin tó bá ti lóun ní jẹ́ kẹ́ rógo yín lò ilẹ̀ alànà agbé wọn. Olúgbò ń gbọ́lẹ̀ ní àti àjàgbọ̀n ní gbọ́lẹ̀ ní èyí tá a wílẹ̀ ní àrọ̀ mọ́. Gbogbo àdúrà tẹ wá láti òkèèrè tẹ wá gbà ní ìlú Adó Èkìtì ní òkè ìjẹ̀sí ilé Ọ̀rúnmìlà wọ́n gbogbo ẹ̀ ládi mímú ṣẹ. Ẹ ní kábàámọ̀ ìkéré wá sékìtì. Bámọ̀ bá ti lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni ti yán jẹ́. Tó wá ró àbàlá ìjù bẹ́ẹ̀ ló máa rí.